ẹ̀yin tèmi fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé fún àwa tá a bá ti rí apá kìíní fídíò yìí ẹ jẹ́ ká gbìyànjú ká wo apá kìíní ká wo ohun tó ṣẹlẹ̀ nínú rẹ̀ kí apá kejì yìí kó lè yé wa dáadáa. Làbárí Akin Olaiya náà lòun náà bá gbé àtẹ̀jáde rẹ̀ kan jáde ló bá sọra rẹ̀ di motivational speaker ọ̀sán gan tó fi lè mú ìyá ire gan ọ̀rọ̀ náà ká rárá tóun náà fi ṣe kíni tó fi comment sí abẹ́ post náà gẹ́gẹ́ bí nǹkan tí Akin Olaiya èyí tó gbé jáde ó ní never change your decisions due to fear of society. Society will give you advice, not food. Gbàm ẹ̀yin tèmi. Eléyìí ni àtẹ̀jáde tí Akin Olaiya èyí tó gbé jáde lónìí lẹ́yìn ìgbà tí ìyàwó rẹ̀ tó ti jáde láti wá sọ̀rọ̀ lórí in tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì tí àwọn èèyàn sì ti bẹ̀rẹ̀ sí ní kó fún Akin Olaiya gbàgbós wọ́n ní kò sí èèyàn lára rẹ̀ wọ́n ní kì í ṣe ọkọ gidi rárá ẹ̀yin tèmi wọ́n ní tó fi lè mú tó fi lè fẹ́ ọ̀rẹ́ ìyàwó rẹ̀ dájúdájú tá a bá wádìí gan-an láti ọjọ́ ìgbéyàwó yìí ò ní wọ́n ti jọ ní nǹkan papọ̀ ẹ̀yin tèmi eléyìí ga. Lẹ́yìn ìgbà tí Akin Olaiya gbé àtẹ̀jáde yìí jáde ó ní Toyin Abraham ló lọ sí abẹ́ àtẹ̀jáde ọ̀hún ó kà lára ló bá fi ohùn sílẹ̀ lóní ẹ̀gbọ́n mi bàbá ọkọ mi ti di motivational speaker now abẹ́rẹ́ ó yà lẹ́nu torí wípé ó mọ̀ wípé Akin Olaiya kò kí ń gbèrú àwọn ọ̀rọ̀ báyìí jáde ìdí nìyí tí ìyá ire tó fi wá comment sí abẹ́ fídíò náà fídíò tá a rí òun àti arábìnrin kan níbẹ̀ tí wọ́n ń kọrin bẹ́ẹ̀ náà làwọn èèyàn ń bi léèrè wípé arábìnrin tí àwọn ń wò ní orí fídíò yìí wọ́n ní ṣe ìyàwó tó ṣẹ̀ fẹ́ ni wọ́n ní ṣe ọ̀rẹ́ ìyàwó rẹ̀ èyí tí ó fẹ́ òun làwọn rí yìí bẹ́ẹ̀ náà làwọn kan ń bi sọ wípé kì í ṣe ọ̀rẹ́ ìyàwó rẹ̀ o wọ́n ní ọmọ barrister òní arábìnrin náà gẹ́gẹ́ bí n táwọn èèyàn ń béèrè ẹnìkan ní na she be the bestie bẹ́ẹ̀ lẹ́nìkan ní is this your new wife báwọn èèyàn ṣe ń béèrè lóríṣiríṣi bí kọ́mẹ̀ntì ọ̀hún ṣe lọ ní ẹ̀yìn tèmi gẹ́gẹ́ bá a ṣe gbọ́ o ọmọbìnrin tí ẹ̀ ń wò ní ojú òpó mi yìí kì í ṣe ìyàwó tí Akin Olaiya ṣe fẹ́ bí kò ṣe wípé ọmọ barrister òní ẹ̀ ń rí èyí tí wọ́n ń kọrin eléyìí gbẹnu tán àwọn èèyàn ti wá jáde wọ́n ti wá bẹ̀rẹ̀ sí analyze fídíò èyí tí ìyàwó Akin Olaiya èyí tó ṣe oníkálukú bẹ̀rẹ̀ sí ní sọ tiẹ̀ nínú fídíò tí àwọn èèyàn ń ṣe káàkiri òun láti rí ìyàwó Akin Olaiya àbí bóyá ká pè ní ẹsẹ̀ tó ti jáde tó tún wá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ yàtọ̀ fún fídíò èyí tó ti ṣe síta torí pé àwọn èèyàn ń sọ̀rọ̀ wọn ní ọjọ́ ìgbéyàwó wọn àwọn rí bí arábìnrin náà ṣe ṣe ojú wọn ní kí ló ṣẹlẹ̀ wọn ní ṣe Akin Olaiya ṣòlò ni tó fi di wípé ó lejú kokoko ní ọjọ́ ìgbéyàwó tí wọ́n fi ń dàbí ẹni pé wọ́n fi túláàsì ìfà wípé kó jó pé lọ́jọ́ nǹkan ẹ̀yẹ rẹ̀ kò yẹ kó ṣojú bí ó ṣe ṣojú yìí pé kó wá ṣàlàyé ní tó ṣẹlẹ̀ ní ọjọ́ ìgbéyàwó yìí gangan àwọn fẹ́ mọ̀ lórí fídíò yìí ó ṣàlàyé o ní tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ wà ní ibẹ̀ tí wọ́n jọ mọ̀ tó ṣẹlẹ̀ gbogbo wọn náà ò ní wọ́n ṣàlàyé nínú live chat ibi tá a ti rí ìyàwó Akin Olaiya èyí tó ti sọ̀rọ̀ ẹ jẹ́ ká tó gbọ́ nǹkan tí ó sọ nínú fídíò náà kó tó di wípé àtẹ̀síwájú. You not laugh. No, like let me tell you something. The reason why she does not laugh on the wedding, it is actually different. It is basically different from this matter. Our bridesmaid, okay. You know, actually I'm part of our bridesmaid, and the new wife too is part of our bridesmaid. So our other bridesmaid. Stop answering for her. Let her answer. Not, no, like she started being here. She understand. That's what I'm trying to explain for her. And if her network is black, is very very bad. Sorry, she understand. I'm one of her fans from day one anyway. So on that wedding day, marriage happened. Okay, can make with a year. So on that wedding day, something happened between she and her bridesmaid. Pẹ́dé lọ́jọ́ yẹn like ó dà pé bóyá day 4 or day 5 mo pẹ́dé ṣé you grab so nǹkan kan wá ṣẹlẹ̀ láàrin òun àtàwọn bridesmaid so inú wa ń bí torí nǹkan kan ṣe é dùn she was even crying that day so that was why she was not laughing or smiling or dancing it is entirely different from this matter. Yes, that was what people were saying. That was actually what people were saying that day. That the day force her. They did not force her.
They did not force her at force me. all. Nobody forced me. Because people were saying rubbish that they did not know. Like this matter, I mean, you got to mobile team, mama so and I saw everything. Hey, John, wait till Apple be saying, who can collect husband? Bridesmaid. Oh, it's not everybody. Bridesmaid is not my day. Bridesmaid. I did with you. Come in there with me that day. They were like, me, I go pay 100 million. You back and walk on. I call the talk, say, she waiting their friend do. She is good. They can't talk, say, she buy and she wear. She be, you know, that's really see about. And you don't even have to be lying against them. I swear to God Almighty. I swear down it. And these people were telling that, oh, was say, money day. Say, make I take down the story time, blah, 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 blah. Even not for an officer, we talk, say, make I take the story time down. I don't go take them down at all. Wedding. No, na low key. Na low key. Examine. Na low key. Na low key. Na V1s gidi. Tèmi ò sọ pé ńgbà tí get yẹn message ó sọ pé get yẹn ṣe òun lòun ṣe gbọ́. Ó yẹ pé mo ti gbàgbé ni. The bridesmaid only pé officer share òun only officer share òun gbọ́dọ̀ òun ní bad mi gbọ́ rí láyé mi gbọ́ rí. God say your friend do you bad, you can't collect her husband. Who does that? Ó tún ní mommy òun ló force òun pé òun gbọ́dọ̀ fẹ́ máa yẹn. And she talks to them force her. Like now women they do women. I swear to God Almighty. Me gbọ́ like bro. Yeah, bridesmaid. Yes, na Yoruba, but she Hausa very well. But na Yoruba. Cause me, like, can she won't come by in Yoruba. They know they do this kind of thing. Wallahi, now Ojogo they do for that girl. And now because the girl know they talk, she too gentle. Now why they do that and what them do for her? So, no fish share bridesmaid. Now waiting she talk with that. But she beg one Martin officer lẹ́ẹ̀kan wípé wọ́n sọ pé wọ́n ti ń fẹ́ àwọn tẹ́lẹ̀ kó tó di pé àwọn divorce àbí she beg gbọ́ lẹ́ẹ̀kan tó sọ ó sọ lẹ́ẹ̀kan náà gbà tó wà live lẹ́ẹ̀kan ṣe ti gbàgbé ni ó sọ lẹ́ẹ̀kan. Ṣé wọ́n ṣe court marriage? No wọ́n ṣe court marriage. Àwọn Hausa wedding no man she they want to date me. Mistake ó yẹ kàn ṣe court marriage kàn já gbogbo bọ́lá tẹ̀sí méjì. Ṣe person wey don sabi say he go leave her, he go do court marriage with her. But men are wicked though. Ani na Jonas, person na Jonas. This one na Jonas mentor. Jonas go delegere. Ó learn burúkú. Ó máa kọ́ ọdún mẹ́wàá lọ́wọ́ máa yìí. Well, I actually want to hear from that bridesmaid. Wow. She talks say that day last month, yes, it is already a month like this. She story time. She talks say she no want hear her name for social media and she no want see her picture for social media. Say but she's this one no, she no agree say what she do wrong. She no agree say what she do wrong. She no agree. Now because say the wife gentle now, you know say no fit gentle. No fit they do like bolo. My wife. Like bro, and she did not even talk. She didn't even come out to talk. It was long collector. They were on Facebook. Èmi ò mọ̀ o. Tani oníkẹ́rù síta. Kí ọkọ èèyàn lọ fẹ́ ọ̀rẹ́ èèyàn. Is it not embarrassing? Tani oníkẹ́rù síta. Ẹ̀wà nǹkan tí mo sọ ní pé nǹkan jọ ń gbé ni. Ṣó gbé wá bá nílé àbí bóyá ó kẹ́rù síta àbọ̀ dẹrù ẹ̀ síta. You understand nǹkan tí mo fẹ́ tẹ̀ láti figure out. I no sabi that part. And she no even dey active. Can't explain herself. Ọmọlọ́mọ pé ó ti lọ mọ mi tútù. Kíní náà torí Ọlọ́run. Tó bá jẹ́ relationship lásán gan, àmọ́ bóyá máa ń dùn yàn. Do you get not to talk of your husband? Your husband. And the thing is, it's not even as if it's coming from a stranger, like your friend. Your bridesmaid. Bro. It's not funny. And you still posted as if nothing happened. Oh, yeah, when they come write that letter, why you know hard say you don't marry a bridesmaid? Why say that because they choose a bridesmaid to come out. Why didn't he add that he don't marry a bridesmaid? Bro. If there's one more, he's a very stupid man. Because Nofi is just 21-year-old. Nofi is not 21, please. How old is she? She's not 21. Okay. But she's in her 20s, Sha? Yes, early 20s, but she's not 21. Okay. Because when Nofi is 30, what if only more age? Oh, 30, train your money, 30. It must obey.
ọmọ yẹn ò ta ti bọ́dá Akin bọ́dá Akin bọ́dá Akin ìkàlẹ̀ ṣe o. Wait, this comment section, why is everybody, both comment section and even everybody, why are you all saying that na Hausa girl na kiniko tó bá jẹ́ Hausa ńkọ́ ṣé yẹn mi pé kí ọ̀rẹ́ máa fẹ́ ọkọ boss lady mọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n kó girl yẹn láyà jẹ wọ́n rí pé ọmọ kékeré ni ó ti pọ̀ jù torí kó tún wá jẹ́ Hausa wọ́n ti kó láyà jẹ. wọ́n rí pé kò gbọ́ Yorùbá so wọ́n wá ẹnìkan tó yẹ pé wọ́n máa sọ pé jókòó sí bíbá ẹ̀. jáde jókòó tó dẹ̀ máa jókòó you understand so nǹkan tí question tẹ̀mí ń béèrè àwọn ọ̀rẹ́ ẹ̀jọ̀ ẹ má bínú ṣé kò mọ oúnjẹ Yorùbá dáná ni bóyá kò gbé wọn débẹ̀ pẹ̀lú oúnjẹ. wọ́n ní tẹ́lẹ̀ pé kò no ṣèbí wọ́n ní pápúsá ni pé kò ìjọmọ Yorùbá kó tó di kan fẹ́ yín òye kò yẹ kí èèyàn jíjà náà. You know what is going on now. Tó bá jẹ́ ìfẹ́ wà bẹ́ẹ̀ tí ìfẹ́ bá wà bẹ́ẹ̀ kéèyàn má mú oúnjẹ sí kó máa kọ́ bọ́ ṣe máa dáná. mo fẹ́ sọ lórí péjì mi TikTok ló já mi bọ̀ but come think of it right ṣe rí ìgbà mi yẹn ṣe rí bá ṣe ń lọ àwọn tó bá lọ ń fẹ́ single father dancing you need to be careful kò ṣe single mother mọ́ báyìí àwọn single father tó wà ń ta náà sọ lórí burúkú ló pọ̀ nù wọn torí ìyàwó wọn náà lè rí wọn bí èèyàn ìyàwó wọn lè rí wọn dáadáa kó fi wọn lẹ̀ torí tó bá máa fi ìtù tó bá jẹ́ single mother dancing ẹ máa láwọn ọkùnrin tó máa ní ajé àgbẹ̀bọ̀ tó bá dolówó òní filẹ̀ bọ̀dá adìẹ yìí náà bá ẹ̀sìn ìyàwó wọn ó sọ débi pé bọ̀dá yìí ṣe ìyálà yọ oògùn Ọlọ́run dáríjì mi mélòó kí láti mi you know that is a controlling man. ṣé wọ́n fi kò báyìí tó lọ gbà yàwó náà ṣe bóyá ojú lásán ló fi gbà yàwó ni ló fi gbọ́kọ ni. àwọn náà kí ló dé táwọn náà dira jẹ báwọn náà máa ń ṣe oògùn àwọn náà ti dira jẹ bí wọ́n náà kú ìyàwó wọn náà. rárá o kò gbà wọ́n o àwọn náà lọ bá ẹ má ṣì mọ́ mi àwọn náà lọ bá. àwọn náà lọ fẹ́. bẹ́ẹ̀ ni àwọn náà lọ bọ́ ọmọ yẹn kò kí n ṣe bọ́ọ̀mọ yẹn lọ bá. bọ́dá yẹn gẹ̀dí tẹ́jẹ́ wà mọ̀dí fọ́nìtì bọ́dá yìí ò ní sọ gbogbo TikTok gbogbo títẹ́ mi dẹ̀ bá forí lana bọ́dá yìí ò wá bọ́ta. wọn ò ní sọ̀rọ̀. kàkà kan bọ́ta báyìí ṣé láwọn ọkùnrin tó bá ti ń play orin tó yẹ kó orin náà fi ń dẹ́rẹ̀ lálágbàkọ ni wọ́n. olórí bọ́dá yẹn wà á dá yín lò bá sọ̀rọ̀ ìjọba. ìdí trending ni wọ́n wá ṣọ́ọ̀ṣì wọn ní láìpù níjẹta tọkàn ṣe yes na was on live mo ṣe bóyá nǹkan tó fẹ́ address. ìwé náà ìbò àdírẹ́sì kìíní tèyí tó sọ fún wọn pé tó sọ fún yín tálákọ̀ọ́kọ́ tó lọ ń ṣe oògùn sọ́nà àdírẹ́sì allegation tó fi kàn wọ́n lé tálákọ̀ọ́kọ́ yóò pọ̀ ju kéèyàn má tiẹ̀ bọ́ta ní wọ́n ọmọbìnrin òde bẹ̀rẹ̀ ọlọ́ gbọ́dọ̀ yóò sọ ó kàkà tó sọ ó báyìí wọ Saheed Òṣùpá náà ń play gbọ́dọ̀ gbọ́dà gbọ́dọ̀ Karo White. Person don talk am for comment section. ẹ̀yin tèmi àbẹ́ẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́gbọ́ èyí tí wọ́n sọ kalẹ̀ yìí pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ dákun irú èèyàn wo la wá fẹ́ pe Akin Olaiya kí la lè sọ wípé ó ṣẹlẹ̀ ní ọjọ́ ìgbéyàwó tó fi di wípé ẹni tá à ń gbé níyàwó tá a fi ilẹ̀ tá a wá lọ ń fojú sí ẹni tí ó jẹ́ ọ̀rẹ́ ìyàwó tá a lọ ń fojú sí lára débi wípé wá di wípé òun là wá dẹni tá a fẹ́ sílé kí la lè sọ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ̀yin tèmi ọ̀rọ̀ ló délẹ̀ yìí ẹ jẹ́ ká jọ sọ ní orí comment section kí ni tẹ́yin náà rò lórí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí abẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ.